ṣe understand torí pé alákọ̀ọ́kọ́ ni pé ọmọdé kò tẹ́ tí ó mọ̀ pé lórí mídíà àwàdà ló máa ń ṣe kí mo pe ìyàtọ̀ wà ní tó ń ṣe àwàdà àti tó serious èmi ò tí tọ́jú orí wọn tí mo ti serious bóyá kí n rí nǹkan kó jọnu ayé mi but àwàdà ló máa ń ṣe ṣẹ́jẹ̀ ní kò ojú nǹkan tó burú kí yàn ṣe àwàdà tó àwọn tó fẹ́ àwàdà lówó lọ́wọ́ èèyàn máa ń dúró lórí ẹ̀bùn tó lọ́wọ́ máa fún ni àmọ́ torí pé ọmọ yẹn ń kánjú ọ̀la. bọ̀ tẹ́ bá sọ pé ọmọ yẹn ń kánjú ẹni sọ̀rọ̀ má bínú tẹ́ bá torí àsìkò tẹ́ kílẹ̀ máa sọ nípa ìyá Gàmbàrí tó ń bú àwọn èèyàn tẹ́yìn ń sán jáde tẹ́yìn àwọn ìbílẹ̀ mọ̀ pé definitely ò ṣiṣẹ́ fún yín. ẹ jẹ́ kí n máa mú lẹ́yìn kọ̀ọ̀kan tẹ́ bá ti béèrè béèrè tẹ́ bá yẹn sọ délé tẹ́ bá tó sọ mí jẹ́ kí n fún yín ní opportunity mo sọ yìí because sọmọ tẹ́lẹ̀ pé fẹ́ interview mi but mo ti gbé kọ́ọ̀lù tó mọ ọ̀nà yín. ẹ gbọ́dọ̀ ẹ lè má gbé fọ́ ẹ bá gbé kọ́ tèmi wàhálà ni èmi àti máa jà gidi gan ni ẹ lè má gbé kọ́ mi. oníbi tèmi àti ń jọ DC èdè mò ń ṣe ẹ máa sọ yín lọ. DC bí kankan nípa DC kọjá pé ọ̀rọ̀ tó dé àti ẹ̀pọ̀ ọ̀rọ̀ Saheed yẹ̀dá fan so that but now kékeré náà ó wá ń kánjú ọ̀la gbogbo ọ̀rọ̀ tó bá ti ń ṣẹlẹ̀ ló máa ń dá sí ṣùgbọ́n kò ń farabalẹ̀ tó bá ti dá sí létà àwọn apàlà tó gbogbo nǹkan tó sọ yóò rí bẹ́ẹ̀ àtúwàṣà apology ìjọ kejì àìfarabalẹ̀ jẹ́ kó máa kó ọ̀pọ̀lọpọ̀ mistake. wọ́n lọ gbé fídíò mi kan fún un tó sọ̀rọ̀ nípa fídíò tí mo ti ṣe 3-4 years ago nípa Buhari ọmọ Musa ibẹ̀ mo ti kọ́kọ́ di pé ó bú mi mo dẹ̀ pé tó fídíò tó lọ gbé yìí fídíò yìí ó ti pẹ́ mo ti ṣe apology fún Buhari ọmọ Musa ó dẹ̀ padà bọ́ta ó ṣe apology oníkòwò rí lórí péèjì kan péèjì tẹ́lẹ̀ yìí lórí ẹ̀yẹn lára àwọn fake page Saheed Shittu ni Saheed ló lọ gbé sórí péèjì yẹn wá gbé síbẹ̀ wọ́n dà pé mo ṣe fídíò yẹn. ṣé ẹni proof pé Saheed ló gbé síbẹ̀ lóòótọ́ ṣé ẹni proof pòun ló ní péèjì yẹn. wà láì tàbí Saheed ló gbé sí ọwọ́ láì tàbí mi ìfẹ́ dárúkọ péèjì má dárúkọ péèjì mi fẹ́ fún péèjì yẹn ní mi ìfẹ́ fún ní popularity ni Saheed ló ní péèjì yẹn fake péèjì Saheed ni. kódà bí o dé dá Amẹ́ríkà mo ṣe dá Amẹ́ríkà ni làwọn kan tún sẹ́yìn fake yẹn pé ó sọ pé èmi lọ tọrọ owó láti fi padà sí Amẹ́ríkà lẹ́yìn tí mo ti wà ní Amẹ́ríkà already pé mo ti ṣòro sí Nàìjíríà tẹ́tí Saheed ń bẹ̀rù láti sọ̀rọ̀ mi o tó mọ̀ tó bàbá òun mo jẹ́. àníkẹ́ sọ̀rọ̀ nípa àwọn boys tó wà Nàìjíríà fi Saheed sílẹ̀ ní tiẹ̀. ìfẹ́ ni mo ń lọ náà bíbẹ̀ lọ gbé fídíò yẹn òkè mo wá sọ pé fídíò yìí ti pẹ́ oṣù apology ó tún wá padà níjọ́ mi tó lọ sọ̀rọ̀ MC Olúọmọ ó bú MC Olúọmọ èmi àtẹ́lẹ́gẹ́ ti jẹ́ pèpè nítorí tó pẹ́ MC Olúọmọ kò rí bẹ́ẹ̀ ó tún gbọ́dọ̀ ṣe apology nígbà tó dé yá ó ní wọn ṣe Yorùbá nation nígbà tó dé yá ó ní wọn ṣe Yorùbá nation mọ́ ó tún ní wọn tó máa di Yorùbá ló kàn adẹ̀wẹ́ kàn mọ́ ẹ̀ nígbà tó lè fẹ́ lọ sẹ́dọ̀ MC Olúọmọ ó náà fẹ́ bá wa lọ adẹ̀mú lọ nígbà tó débẹ̀ lóhùn òfin ó lóhùn ò lè wọlé torí nǹkan tó ń ṣe mo dẹ̀ mú dání já lọ ó dẹ̀ dọ̀bálẹ̀ ọbẹ̀ MC Olúọmọ adẹ̀bá bẹ̀bẹ̀ MC Olúọmọ ní kò wò tẹ̀ rí fídíò ẹ̀ rí tó láti gbà yẹn kẹ̀kẹ́ mídíà gẹ́gẹ́ bíi pé ọmọ kan tẹ́ kó ní talent tó bá mójú talent ó lè padà bí ẹ̀ ó lè padà bí nígbà tó dé ọjọ́ ìdúró wọn ò tún ṣe aṣíwájú mọ́ adẹ̀ ní kó fi ilẹ̀ mo dẹ̀ lọ sí Àbújá ìgbàdá rẹ̀ d'Àbújá àwa ta lọ sí Àbújá àwa 36 adẹ̀ láwọn ìyá kan tó dẹ̀ fò bọ́ta pé àwa 36 yẹn o yàrá méjì là ń sùn à ń bára wa sùn ẹ jẹ́ mo pé Adélébọ̀ ìyàwó lẹ́kọ̀ọ́ láti. ṣé òun ló sọ bẹ́ẹ̀ Aládùn ló sọ bẹ́ẹ̀. wọ́n máa kọ́ ló sọ bẹ́ẹ̀. ẹ wà lágbà mi o ẹ bá mi sọ̀rọ̀ pa Aládùn ṣe ni kẹ́ ẹ sọ ẹ má sọ̀rọ̀ pa woman kan. ibẹ̀ náà ibẹ̀ ni mò ń bọ̀ ẹ máa gbọ́ mi yé ibẹ̀ mò ń bọ̀ so that woman yẹn dẹ̀ sọ ọ̀rọ̀ yẹn àwọn àtàjẹ wà ní Àbújá dẹ̀ wọ́n pé ọ̀rọ̀ yìí kó má kọ́ bá fún ìdílé oníkálukú a dẹ̀ ṣe fídíò àti clarification pé tó ní ní apartment kan náà o ọ̀tọ̀tọ̀ apartment la gbogbo ẹ̀yìn yàtọ̀ ẹ̀ sọ̀rọ̀ kútọ̀ bí mention anybody's name ok a dẹ̀ sọ̀rọ̀ yẹn tán later àti àwọn tàbí fídíò yẹn pọ̀ ìyá Gàmbàrí náà ṣe fídíò àdèmọ̀dẹ̀ kọ́ṣọ̀ pé má ṣe mí mọ̀ bóyá ìfòbọ́ta nìyẹn bóyá ìbẹ̀rẹ̀ sí ní blackmail mi nìyẹn bóyá ìbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí mi nìyẹn gbogbo tó dẹ̀ ó ṣe fídíò oríṣi mẹ́rin tí mo ní lọ́wọ́ mi ò fún lésì bí ìtìjọ́ tó ṣe gbogbo ètò wà lọ́wọ́ mi ò sọ̀rọ̀ rí mi ò fún lésì rí you understand mo jẹ́ pé gẹ́gẹ́ bí òfin tó de gbogbo wa ẹni tí mi ò sọ̀rọ̀ ẹ̀rí lórí mídíà tí mi ò dárúkọ ẹ̀rí tí mi ò gbé fọ́tò ẹ̀ tó dẹ̀ ń gbé fọ́tò mi sórí péjì ẹ̀ mo jẹ́ pé kò sí wàhálà ìjọba máa bá wa dá sí mo jẹ́ ní àǹfààní àti lọ sí Ìbàdàn gbàdúrà wà Nàìjíríà mo jẹ́ ní fọ́tò òun àti onímàálù dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ pé tí bá dé Nàìjíríà kí n wá fíìsìtì òun bí mo dẹ̀ ti dé Ìbàdàn mo dẹ̀ pé náà àwọn onímàálù mo ti wà Ìbàdàn o ṣùgbọ́n mo fẹ́ wá sọ́dọ̀ yín mo rí fọ́tò yẹn àtọmọ kan o àwọn ní pé àwọn pè ń torí ọ̀rọ̀ mi làwọn torí ẹ̀ pé àwọn ní pé mo tó ń ṣe yẹn ìhun tí ò da tó máa padà lẹ́yìn ìyá wọn ní kódà mo wà Ìbàdàn báyìí wọ́n dẹ̀ ní kí n máa bọ̀ lọ́dọ̀ àwọn ọmọdé lọ́sọ́dọ̀ wọn mo
ọmọ yẹn bàbá yẹn dẹ̀ bá mi sọ̀rọ̀ ó dẹ̀ pé Ọ̀kanlọ́mọ kì í sílẹ̀ wọ́n dẹ̀ pè wọ́n náà lórí aago wọ́n náà Ọ̀kanlọ́mọ wà pẹ̀lú àwọn bíbá yìí kí ẹ̀ ń gbọ́ wọ́n náà Ọ̀kanlọ́mọ wà pẹ̀lú àwọn bíbá yìí wípé ohun tó ń ṣe fún Ọ̀kanlọ́mọ yẹn o Ọ̀kanlọ́mọ ti fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kódà Ìbàdàn Ọ̀kanlọ́mọ wà báyìí ó wà lọ́dọ̀ àwọn. ohun tẹ́ fi ń sọ̀rọ̀ yìí ṣé àwọn ohun tẹ́ ẹ̀ ń lóun gbà tẹ́ fi ń sọ̀rọ̀ àwọn ẹ̀rẹ́lẹ̀ kí èkó àwọn ohun gbéraga. ọ̀rọ̀ tí mi ò sọ jáde mi ò sọ lórí mídíà rárá mi ò lórí mídíà lórí ọ̀rọ̀ táwọn wí mi ì lórí mídíà Aládò ló pè sọ́rí bàbá onímàálù ló pè mí ọ̀dọ̀ onímàálù ló ti pè orí fóònù onímàálù ló ti bẹ̀ mí ó dẹ̀ bẹ̀ mí tán mo dẹ̀ kí mo yàn dẹ̀ fọ́ lọ́hùn. ṣé ẹ mọ̀ pé gbogbo èèyàn ni wọ́n sọ pé irọ́ tẹ́ ẹ sọ pé irọ́ lẹ̀ ń pa ẹ má bínú my brother o. kẹ́tìrí tọ́ba ni wọ́n mọ̀ pa ìkan méjì ni mo fẹ́ káwọn èèyàn ṣe. gbogbo èèyàn ni wọ́n sọ bẹ́ẹ̀ pé irọ́ tẹ́ ẹ sọ pé irọ́ lẹ̀ ń pa pátápátá kó o sọ kankan nù ẹ̀. ẹ̀mọ ẹ̀rí tí mo fẹ́ sọ ni pé kẹ́tìrí èmi ayé ti mọ̀ kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ni mi ẹni kó lọ mú ẹ̀rí ibi tí mo ti tẹ́ẹ̀tì ẹ̀ wá kó lọ mú wá náà ẹni kó fún yín náà nìkan pílẹ̀ lóṣù. ṣé ẹ competition against Yorùbá Alado. ẹgbẹ́ mi ẹ̀tọ́ ni lábẹ́ òfin tí èèyàn bá blackmail ìjọba náà lọ́mọ abẹ́jọ́ sùn náà ó gbọ́dọ̀ wá àtàkẹ́rì bọ́ọ̀dì ọ̀rẹ́ ló fún ara ẹ̀ ìjọba náà abẹ́jọ́ sùn so that onímàálù dẹ̀ ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti tijú Ọlọ́run mo ní fọ̀rọ̀ ọ̀lẹ́ fún onímàálù ló ní pé kó lọ delete kó dẹ̀ lọ ṣe apology. my brother. ó dẹ̀ send message. my brother. ó dẹ̀ send message sí mi. my brother. message yẹn wà lórí fóònù mi. my brother ẹ má bínú ẹ jẹ́ sọ kan fún yín wọ́n ní mo fẹ́ pa òwe ni o ẹ má bínú òwe yẹn o Yorùbá ní pé tí wọ́n bá pèèyàn ló ní fún rakọ̀rakọ̀ wọ́n ní ìròyìn bẹ́ẹ̀ máa ń pa ìfun ẹ̀mọ́ ni ṣé rí ẹ má bínú my brother orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ ìwé Quran náà ìwé alápọ̀nlé ó fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ pé ká jẹ́ kórúkọ wa kó jẹ́ dáadáa kó jẹ́ mímọ́ níwájú Ọlọ́run my brother ẹnu sì ń kùn yín jù ẹ̀rẹ̀ jẹ́ tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tẹ́ ẹ̀ ń ṣe ohun tó da lójú ara yín ọ̀pọ̀ èèyàn rí gẹ́gẹ́ bí aláìda ẹgbà bẹ́ẹ̀ kẹ́bírí ẹja kọ́ lọ́mọ kí ní kọ́ pé gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ láìda kọ́lá láìda ẹja kò kí ni Jésù Kristi ṣe tí ọmọlẹ́yìn fi gbàgbọ́dé tó fi lọ kàn má gbélé kébí yàrá la ní Jésù kí ni ànábì tọ́lọ́run ránṣẹ́ kí ló ti tó fi lè kúrò nínú tí wọ́n sọ̀rọ̀ láìda. náà tẹ́ bá wo sí báyìí sẹ́wọ̀n pé ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé aṣíwájú sí báyìí àwọn ọ̀wà tọ́pọ̀lọpọ̀ yín wù sí báyìí náà báyìí ó lè fa ọ̀rọ̀ àbùkù àti ẹnu ẹ̀tẹ́ ó lè bulu ẹ̀ tẹ́ǹtẹ́lì lẹ́yìn àbí olú ọmọ gangan fúnra rẹ̀ tẹ́ǹtẹ́lì lẹ́yìn sẹ́mọ̀. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé Alimi Shakir lórúkọ tèmi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu làwọn jẹ́ kẹ́tìrí wọ́n dẹ̀ sọ pé torí kọ́ ọmọ lè dáràn náà jẹ́ sọ orúkọ oníkálukú náà dẹ̀ máa fi gbé dìde ń jọ pẹ̀lẹ́ kíámọ̀. Number 1 èmi ò ṣe ń tí ò dá dáadáa ni mò ń ṣe dáadáa tí mò ń ṣe ló ń bí àwọn èèyàn nú. Number 1 torí pé kò sẹ́ni tó lè mú ẹ̀rí nǹkan tí mo ṣe tí ò dá wá ẹni kọ́ lọ fún ilé ìrí náà ti fi program lọ́wọ́ ẹni kọ́ fún ilé ìrí aburú tí mo ṣe náà. kí ni way forward báyìí nípa ọ̀rọ̀ ọmọ Alado yẹn my brother kí ni way forward. kò sí way forward kankan ju wípé mo ti fún ní 3 days tí ò bá ti ẹni kọ́ fún ilé ìrí tí ò bá ti rí ẹ̀rí mú wá pé mo tírẹ́tì wípé mo kó àwọn táùtù wá sí Ìbàdàn tí ò bá ti rí ẹ̀rí mú wá mi ò ní ẹjọ́ gbé bá rò mọ́tò bá bá rojọ́ ó kéré sí mi máa rojọ́ náà ìjọba máa bá wa dá sí ìjọba. yes ìjọba máa bá dá sí wàláì ìjọba máa dá sí kódà mo jẹ́ sí fídíò kan ti máa release láìpẹ́ yìí odindi PRO Múyìwá Adéjọbí tó jẹ́ PRO Nàìjíríà ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn tán tí mo ní lọ́wọ́ ti máa post ẹ̀mọ́ fídíò mi pé kẹ́tìrí civil lọ́dọ̀ kan kò ní láti lọ sọ́dọ̀ ọlọ́pàá civil case direct to court ní tọ́wọ́ bẹ̀rù kọjá go to court tó bá ti lè rí lọ́wọ́ go to court. tẹ́ bá dílé ẹjọ́ yẹn sí báyìí tó máa lọ tì mọ́lẹ̀ ẹnu yẹn á dún yàrá. ẹjọ́ tó tọ̀wọ̀ fún yín ẹjọ́ tó wá jẹ́ ayé tán kẹ́tí civil case wọn kò sọ̀rọ̀ ẹ̀wọ̀n kọ́ ni civil case ó wà àbílẹ́bù ọdún bá dé court wọ́n máa fún bail wọ́n lè tì ní pé tí ò bá ti rí ẹ̀rí ohun tó sọ nípa mi wá blackmailing ni àwọn tó ń tì lẹ́yìn kọ́ ọ̀dáwó yẹn fún iye tí bá kọ síbẹ̀ kọ́ lọ tí ò bá ti rí mọ iye tí bá kọ síbẹ̀. ok so torí pé owó tẹ fẹ́ gbà ń díẹ̀ ló jẹ́ lẹ́jẹ̀ kẹ́ ṣé báyà bí torí kò sí fẹ́ gba ìdájọ́. bá mi owó yẹn kọ ẹni tó bá ti bàyàn lórúkọ jẹ́ lábẹ́ òfin tó bá civil
criminal case lẹ́wọ̀n bí ìrẹsì criminal case pẹ̀lú ẹ̀ mo mọ̀ ń pa òfin dáadáa mo dẹ̀ mọ̀ ń pa ẹjọ́ ẹ má sọ fún mi pé o ti fẹ́ gbà lọ́wọ́ ibi ò pa mí ó ti sọ̀rọ̀ tí mo ti gbọ́ tó sọ fún mi lára pé ó ní pé èmi tí àwọn tó ń dáwó fún owó fúláìtì. tó bá ẹ má bínú ẹ má bọ́ra tó bá jẹ́ wípé torí fídíò tí mo gbọ́ tẹ ṣe nígbà yẹn fún bàbá aṣíwájú ńgbà yẹn fídíò tẹ ṣe nígbà tí endsars tẹ ṣe ìpè tó pọ̀ fún aṣíwájú tẹ ní pé ẹ ní gbogbo àwọn ọmọ tí. no ẹ dárúkọ wọn bẹ ní pé lágbájá àbí kí ṣe ń pilẹ̀ mi kẹ́ gbọ́ ni. ṣe lè fún mi ní fídíò tẹ ti sọ̀rọ̀ yẹn ṣe lè fún mi ní fídíò yẹn ká gbọ́ nǹkan tẹ sọ ní fídíò yẹn gangan tó jẹ́ original. torí tá a gbọ́ ni pé wọ́n ní ẹ ti lo apẹ́ apologize pé nǹkan tẹ ṣe yẹn ni náà tó wáyé pé torí tó máa ní pé ká máa sàmù ẹ̀ṣẹ̀ ni ta ló máa dúró níwájú Ọlọ́run. tẹ bá àzọmí pé ìwọ̀n tí wọ́n ní mo sọ yẹn ni mo sọ lóòótọ́ ok tí ọba ní tó máa níyàn sọ nǹkan àbò bá sọ nǹkan tó bá kù díẹ̀ káàtó kò tún tó pọ̀ jù kò ṣe apology lórí ọ̀rọ̀ yẹn mo ti ṣe apology more than 10 times. Ọmọdé náà ti bẹ̀yìn náà ó ti bẹ̀yìn pẹ̀lú bàbá olómi ẹran nìbàdàn. ẹni kò sáà kí ló tó fi tẹ̀mí fún yín kọ́ kẹ́ pí ẹ̀ ló pè jù ẹni kò fà kí ló tó fi bẹ̀mí ẹni kò fún yín. ok ṣé tẹ́fẹ́ kó ṣe é ṣe pé kó ṣe fídíò àbí kó sẹ̀ǹdẹ̀ sí yín àbí. èmi ò rojọ́ pé bá mi èmi ò ṣe bí mi ìrojọ́ mọ́ onímàálù aṣíwájú gbogbo mùsùlùmí náà yọ ọ́ sí ti pé wọ́n ti bá tòótọ́ ọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó bá tòótọ́ ọ̀rọ̀ padà lọ ṣe abiyamọ ayé tù náà lẹ́yìn ìgbà tó bá sọ̀rọ̀ lójú ẹ̀ lọ ṣe yẹn tó mọ̀ ń lépa ẹ̀mí òun. náà ṣé tí n bá pe Aládò tí n bá ní pé tí n bá ba sọ̀rọ̀ tá a sọ̀rọ̀ yẹn nítubí nùbí tí mo dẹ̀ pẹ̀ yín náà sórí fóònù yẹn méjèèjì sórí fóònù ṣé ẹ lẹ́sìn nìyí. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ láyé. ṣé bí ẹ má bínú my brother ṣé bí mùsùlùmí ni Aládò yẹn àbí. no Soji respect tí mo fún yín ni pé ẹni yìí ní lọ́wọ́ mi. mo dúpẹ́ lọ́wọ́ yín. understand ó lójú blogger tó lè pè mí kí n máa pè bọ́ọ̀lù ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín fún yẹn. kí ẹ kẹ́yìn ọ̀dẹ́ pè mí kó record mi. mo dúpẹ́ lọ́wọ́ yín. ìgbà láìpẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ máa bá yín mo tún bá yín sọ̀rọ̀ báyìí. kẹ́tìrí ẹjọ́ sọ kí nǹkan fún yín igi mú jìnnà sórí ẹni tí mo ti respect onímàálù wọ́n ti pè wọ́n ti bá mi àṣẹ sọ̀rọ̀ ó dẹ̀ ti bẹ̀ mí ó ti send voice message yíyọ́ kejì ló padà tó lọ ṣe fídíò mi tó lọ sọ pé òun lépa ẹ̀mí òun kí ó dẹ̀ mẹ́rin lọ́wọ́ ní kó mọ̀ ẹ̀rí wà náà. ṣe mọ ọmọdé ò lè mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ now my brother àwa náà ti wẹ́n láti sọ rí ẹni pé yín náà gbà tẹ wà ní àjídèwe pé ẹ máa ń ṣe oríṣiríṣi àná ọ̀dà àti tábàdé ká máa wo ògbọ́n tá a ti ṣe gbàtà kékeré náà àwọn ọmọ tó wà tán dìde ńsìn náà they let's say they are growing up as well and this is the way tó fi ń grow up tí wọ́n nìyẹn but àwa ní because mi ò ní fẹ́ nǹkan tó yẹ pé àwọn yẹn máa sọ pé bẹ́ẹ̀ ẹ̀yàn lágbájá jẹ àbẹ́ṣe kínní kan ni mi ò ní fẹ́ kọ́ máa rí bẹ́ẹ̀ yẹn. abẹ́ ìjọba ni gbogbo wa wà nobody above the law kò sẹ́ni tó kọjá òfin bí mo jẹ́ máa ń sọ̀rọ̀ lọ́wọ́ mo ti wà lamẹ́ríkà báyìí tí mo bá ṣe nǹkan tó bá lòdì sófin ní Nàìjíríà lamẹ́ríkà ìjọba gbọ́dọ̀ gbé mi tí ọba dẹ̀ pa ọmọ yàn tí ò lẹ́rìí lọ́wọ́ ó gbọ́dọ̀ lọ fojú ó gbọ́dọ̀ lọ fèsì ìjọba. bet yàyà tó máa ń búyàn kiri yẹn náà ṣé kò yẹ ẹrù pé ó yẹ kán fọlọ́pàá mú un náà Yàyà Bello. Yàyà ẹjọ́ tó wí Yàyà wà ní kóòtù láti 3 years ago tí wọ́n ti bàtà Yàyà jẹjọ́ lọ́wọ́. nítorí kí ni nítorí pé Yàyà kan fúláàsì fọ́tò àwọn tí wọ́n ń tẹ́sí láìfù ẹ̀ àwọn ènìyàn ló tẹ́sí láìfù Yàyà o àwọn náà wáyé àdàbàyí iṣẹ́ o nígbà tó lóun ò ṣe mọ́ tí wọ́n wá tẹ́sí ẹ̀ nítorí gbogbo tó wọ́n jáde láti 3 years ago tí lọ kóòtù dì sìn. ẹ má bínú màmá tó wà ní Dublin yẹn ṣé màmá yẹn náà ṣé ó tẹ́sí láìfù Yàyà tó fi bu ni. Màmá tó wà ní Dublin tó ń tewé. mi ìfẹ́ dárúkọ ẹni yẹn ni ṣé màmá yẹn náà tẹ́sí láìfù Yàyà ni. tó fídíò tí Yàyà Gàmbàrí ṣe tó mẹ́sàn màmá kan tó yẹ ọ̀gẹ̀ mẹ́rin tó bá kó mẹ́sàn yẹ ewé Estabod adúpẹ́ tó kó mẹ́sàn Estabod tí àkọ́kọ́ èmi ò lè tọ́ èkó mo kékeré máa rí àgbàlagbà sí èmi fún ara mi ò fẹ́ Estabod lè fi lọ́jọ́ orí ojú mi lọ àwọn ni wọn ò ríra ọgẹ́ bí àgbàlagbà tí ọkọ máa tún nǹkan ṣe understand but ìlú tí Yàyà Gàmbàrí ṣe mo ti kọ́ṣọ́ ẹ̀ àmọ́ lábẹ́ òfin kò lè bá Yàyà Gàmbàrí ṣẹjọ́ tó bá àwọn náà ti sọ̀rọ̀ Yàyà Gàmbàrí rí kéde kí yàn dàgbà kó ju ànábì lọ tó bá sọ̀rọ̀ ẹni tó kéré bí ọmọ náà gún tó bá dẹ́ lóhùn padà wọ́n ló gbé wá sí gbogbo rẹ̀ lọ sílẹ̀ gbé. my brother tẹ bá wo ìṣúlẹ̀ Yàyà Gàmbàrí màmá yẹn kọ́kọ́ ló kọ́ sọ̀rọ̀ Yàyà Gàmbàrí lórí Facebook he is the one that
first talk about ìyá ẹ̀. mi ò lè máa mi tẹ́lẹ̀ ọ̀rọ̀ màmá yẹn mo ti sọ lórí prógámù mi ẹni tí ò bá olóhùn ráyè ló máa ní pé irú ìyá ẹ̀ ló ń fẹ́ máa fún létí lórí mídíà understand kẹ́tìrí fídíò wà tó sojú sí ara tó ti sọ̀rọ̀ yá gàmbàgì láì mọ̀ye understand ṣùgbọ́n irú ọ̀rọ̀ yàmá yẹn mi ò ní tẹ́ẹ̀sì náà ẹ̀ kò bá gbòmí jọlá jù bẹ́ẹ̀ rẹ́ mi ní fún létí because ọ̀rọ̀ ẹnu mi góòdì ni mi ìdẹ́ni máa ju góòdì lu ajá never in my life. ṣe wá jẹ́ ká bẹ́ẹ̀ ṣe tẹ́ bá lè fojú fo àwọn èèyàn yẹn tí wọ́n ń bu tẹ̀ sọ̀rọ̀ yẹn tọ́lọ́hún rẹ̀ torí ẹ̀ kó dá yín padà sẹ́yìn tọ́lọ́hún dá yín padà lára Ọlọ́run bala yìí wá tẹ̀sí wá fojú fo bọ́ọ̀ tó wà Nàìjíríà yẹn náà because àwọn yẹn máa wọ pé ẹ fojú ọlágbá lójú ni because it's in Nigeria it's trying to make a living. kò sẹ́ni tí ò mọ̀ mí wípé mo ní flexible mind kẹ́yìn bí sẹ́ni mi kò sí àáfàá kan tí bá rí kójú mi lọ tọ́lọ̀ bá dè mí àti ẹ̀pọ̀ tí bá ti rí pé mo ti ṣàṣejù má lọ bẹ̀ kẹ́ni kó tó burú pé kí wọ́n ṣe mistake kó dẹ̀ bẹ̀bẹ̀ kó tó burú jù bẹ̀ but ẹjẹ́ gbọ́dọ̀ fún èèyàn tó ṣe nǹkan tí ò da tí ò lè realize mistake yẹn tó dẹ̀ ti dúró lórí ẹ̀ pé mo ń lépa ẹ̀mí òun tí ò dẹ̀ ní ẹ̀rí lọ́wọ́ Soji jọ́lẹ̀ ti gbé tó bá ti lè mú ẹ̀rí pé mo ń lépa ẹ̀mí òun wá wípé mo kó àwọn táwọ̀tì wá sí Ìbàdàn tó bá ti lè rí mú wá wàhálà ọ̀rọ̀ ẹ̀ ti yanjú. ṣé ní ọkàn yín gẹ́gẹ́ bí ẹlẹ́sìn tẹ̀dẹ̀ gbọ́ lọ́n gbọ́ tí Ọlọ́run ní jẹ́ kí kókó bá nìkan kan lọ́wọ́ ayò tí ikú bá délé ní ìjẹ́ ẹ̀ lè ṣénu yín máa dùn pé ẹ lè wọ ìjọba ọ̀run bẹ́ẹ̀ ṣe wà lọ́wọ́ báyìí. ṣé mi àbóhun. ẹ̀yin. èmi alimi àdì ọmọ kò wé pẹ̀lú gbólọ́dọ̀ọ́lọ́ àlìjánná fi ìdáhùn sí ni máa wọ̀ tó gbogbo tó bá tó ní ká máa ṣe ni mò ń ṣe ohun tó ní ká jìnnà sí mo jìnnà sí. ó dáa mo dúpẹ́ yín lọ́kọ̀ọ́. tó máa múyàn wọ ìjọba ọ̀run ni pé àkọ́kọ́ tó máa múyàn wọ ìjọba ọ̀run ni pé bó ṣe lè wù kó da níwà tó bá ti mẹ́sìn afọ́ni. ọba tó ni mí mò ń sìn ní wákàtí márùn lójúmọ́ mi ò dẹ̀ bá tẹ̀dá kan jẹ́rí yóò tó lè mú tó lè bẹ̀rẹ̀ sìnjẹ́ mọ́rin kó bá tẹ̀dá jẹ́ mi bá tẹ̀dá kan jẹ́rí mo tẹ̀ máa ń sọ pé ọjọ́ tí bá pa èèyàn rí láyé mi ikú gbóná ni kí n kú. ìjẹ́ ó sọ̀rọ̀ nípa ká ní ìdáríjì fúnra wa náà. Ọlọ́run sọ bẹ́ẹ̀ Ọlọ́run sọ pé wá ìzáfà álùfà àìṣẹ̀dánlá àwùzọ̀ lámù àǹfùsà àwọn zákàrà láwù Ọlọ́run ní bíyàn bá ṣe aburú àbòsí àbòsí fúnyàn kan tó bá rántí Ọlọ́run wá Ọlọ́run lálàforíjì kò dẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ó ti tán. so ṣé dandan wá ní kí aládùn kó wá ṣe live video láti wá apologize fún yín àbí kó pè yín lẹ́yìn kó ṣàpọ̀jáì fún yín èwo. mi ò kọ́yìn sí mi ò kọ́yìn sí mi ò tẹ́lẹ̀ ìbùkún ni fún olùlàjà nínú bíbélì wọn ọmọ Ọlọ́run náà máa pè wọ́n lọ́dọ̀ bíbélì kẹrastan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ pè mí kẹrastan gẹ́gẹ́ bí professional yín àtẹ̀bùtọ́ lọ́wọ́ fún yín mo mọ bí tẹ́lẹ̀ gbé mi dà tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ẹ̀ ń gbọ́ tẹnu mi ń sìn ẹni kí wọ́n mú ẹ̀rí ohun tí mò ń sọ ìwà tó yàtọ̀ sí ohun tí mò ń sọ yìí. bẹ́ẹ̀ni. ẹni kí wọ́n mú ẹ̀rí ẹ̀ wá náà. ṣé tí n bá pe ok ẹ jẹ́ torí mi ò fẹ́ ṣe rí mi ò fẹ́ kí orúkọ mo sọ́lẹ̀ kan fún yín ẹnu ti fẹ́ máa kùn yín jù mi ò dẹ̀ fẹ́. ẹ fi ọ̀rọ̀ orúkọ àtẹnu kíkùn lẹ̀ àtiwájú tó di pẹ́sidẹ̀ntì lónìí tí wọ́n sọ̀rọ̀ láyìí dání wọ́n ló gbé kókè ní ẹjọ́ bí propaganda kan báyìí lórúkọ jẹ́ aláìní lọ́dọ̀ wà báyìí lórúkọ jẹ́ ẹ̀yin tó fún ajá báyìí lórúkọ jẹ́ ni. ẹ má máa tó pé ìtọ́jú gbólóhùn pé wọ́n ń bẹ̀ lórúkọ jẹ́ ẹnu ń kún ẹ̀ ọ̀rọ̀ yẹn ẹni tí ò ti wá ìsìn máa ń karú ọ̀rọ̀ bẹ́yẹn dání. ẹnì kò wáyé kó bí nínú tó wáyé pé rò pé ìbà lórúkọ jẹ́ àbí kẹ́nu máa kùn yàn yẹn pé wà òkè dẹ̀tẹ́ ẹ̀ bá ṣe fún yín yẹ kẹ́ ẹ̀kọ́ fojú fò dànù. ló máa ń sọ wípé nítorí wọ́n ń sọ̀rọ̀ yàn láìda wípé dájúdájú aláìda lẹ́ni yẹn tí ó ti láìda lọ́wọ́ ẹni yẹn náà kó tó complete. wọ́n sọ àwọn bá máa pariwo kò ní tìmọ̀ sí mi náà ṣùgbọ́n mo jẹ padà sí Amẹ́ríkà ni. adúpẹ́ mo jẹ pé mo dé Amẹ́ríkà padà nira. adúpẹ́ Ọlọ́run fún ìrìn àjò. ìwọ́n tí bá ti ṣàyídá ìjọba tí bá dẹ̀ ṣàyídá tí bá ṣe àyídá tí mo ṣàyídá kókó lọ rìpọ́ọ̀tù mi náà no matter what the law. torí àwọn ọ̀rọ̀ kan wà fẹ́ pé kò dáa ká máa wọ́n ní àkíndílé àkín lọ sílé ẹjọ́ bọ̀ ká ṣe ọ̀rẹ́ lèmi ṣe ń wò bẹ́ẹ̀ pé ẹ tún jẹ́ ẹlẹ́sìn kan náà ẹ tún jẹ́ ọmọ ìyá kan náà nínú ẹ̀sìn Islam ọmọ ìyá lẹ pera yín ẹ ní ọmọ ìyá nínú ẹ̀sìn Islam so mi ò rò pé ó yẹ kọ́ ọmọ ìyá kan náà máa gbéra wọn lọ sílé sínú ilé ẹjọ́ ọ̀bẹ pílẹ̀ mi ọmọ ẹ bá bínú. buwabi. mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣéyàn kan lè wà lórí mídíà yìí tó tún lè bà mí lórúkọ jẹ́ fi yá Gàmbàrí mọ́
ẹ̀rẹ̀ dáríjì àbí. ìgbọ́dọ̀ bá fẹ́ mọ̀ ní pé àní sẹ́bí mi ti wà yìí mo máa ń dárí jíyàn lókun ìgbà tí yóò bá ti realize mistake yẹ. lady kan wà lamẹ́ríkà mi báyìí ó parọ́ mọ́ mi pé mo lu jìbìtì $30 million àti màtí ìyàwó mi. wọ́n mọ̀ tí mo lè ṣe fún amẹ́ríkà náà mo ti gbẹ́jọ́ wọ kóòtù náà mo dẹ̀ lọ sí mọ́kà mo dẹ̀ mílíọ̀nù ẹ̀ka mo ń tọrọ àforíjì mo dẹ̀ tọwọ́ lọ́wọ́ pé wọ́n lọ́wọ́ lákẹ́ mọ̀ ń bẹ lọ́wọ́ àforíjì obìnrin tó bá mi lórúkọ jẹ́ mi náà dárí jì. kékeré ayé ta wà yìí kò pé èèyàn lè lẹ́mí dárí jì ṣùgbọ́n kò ń ṣe pé bẹ́ẹ̀ tó ń ṣe yẹn kó tó wá dúró dúkùn nǹkan tó ń ṣe yẹn wà ókè. alẹ́sọ̀dẹ̀ tó tẹ̀yìn náà sọ yìí kẹ́ni gbọ́dọ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn wọ́n ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yẹn máa fojú burúkú wò mí nà. torí sì máa yí gbogbo èèyàn sì máa yí ni wọ́n rí tí Aládò ṣe láìdámọ́ sì máa yí yín tẹ́yìn ń ṣe làwọn ìtorí pẹ́yìn lórúkọ jùlọ òun làwọn èèyàn rí sì máa yí. ẹ̀mí yàgùn àdàfún tẹ́lẹ̀ ìdíjọ́jọ́ máa ti wá dé kóòtù òun ni wípé kẹ́tí ní gbogbo táwọn èèyàn tí ó sọ yẹn táwọn èèyàn bìrì fún yẹn tó bá wá dé kóòtù tó bá wá rẹ́ẹ̀rí mú wa ayé máa padà wá rí pé ohun tó sọ yẹn ohun gbogbo ní alágùn. bọ̀ ṣọ́ wá mí pa àwọn èèyàn máa nífẹ̀ẹ́ yín tẹ́ bá dé láti kóòtù yẹn ni tó yín tó máa tẹ̀ dálẹ́ bí mẹ́. èèyàn méjì mo wá kó nífẹ̀ẹ́ mi láyé àkọ́kọ́ ọba tó ní mí èkejì ìyá mi ó dẹ̀ ti kú ẹ̀kẹta kọ́ ló má dá mi mẹ́ta àwọn ọmọ mi rí kí lèmi dẹ́ máa dá wà mí àti ìyàwó mi náà kí lèmi má dá rú. kẹ́tìrí ẹjẹ́ tó tọrọ fún yín gbogbo ẹni tó bá ń retí pé kí gbogbo yẹn máa nífẹ̀ẹ́ wọn lórí mídíà wà kàn para ẹ̀ ní ó lè tẹ ayé lọ́rùn. bọ̀ Ọlọ́run kò sọ fún wa wípé ó ní ká jẹ́ kí dáadáa kó pọ̀ ju búburú wa lọ. dáadáa mi pọ̀ ju àyíká mi lọ torí kò sẹ́nìkan tó súnmọ́ mi tó rí àbúrú lọ́wọ́ mi. ìgbà tí ọjọ́ ìdájọ́ máa ń sọ̀rọ̀ ẹ dákun ẹ rí pé mo ṣe àbúrú kan rí sí ìpínlẹ̀. torí gbà tí bàbá yẹn tí ẹ̀pọ̀ lóní màálù yẹn tán bàbá àdàn yẹn tán ti bẹ̀yìn yẹn kò sí tọ́mọ yẹn tó lè ṣe lẹ́yìn ìgbà yẹn tó yẹ kẹ́ wojú ẹ̀ pé ẹ jẹ́ ń wọlá bàbá tó bá wa dá sọ̀rọ̀ yẹn kí n fọmọ yẹn lẹ̀ ìbá àti ẹ̀ máa bú mi lọ kí n filẹ̀. gbọ́ mi yé o ó dàbẹ́ ọ̀rọ̀ yẹn kò yé yín o. ó yé mi ìbọ̀ṣẹ́ mọ́. màálù ti bẹ̀ mí mo dẹ̀ ti forí jì lẹ́yìn ìgbà yẹn ló tẹ̀wá lọ ṣe fídíò tó fi pariwo ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé o Ọ̀kanlọ́mọ ń lépa ẹ̀mí òun lẹ́yìn ìgbà yẹn ni kò tíjú onímàálù náà. kí wàá ní bàbá onímàálù sọ nígbà tí wàá gbọ́ fídíò yẹn kí náà sọ sí. àwọn ti pè mí pé àwọn ò dá sí mọ́ Ọ̀kanlọ́mọ wọ́n ti láwọn ò dá sí mọ́. kò tíjú bàbá yẹn náà mo rí i pé òun kọ́ ló ń ṣe kinní yẹn mọ́ àwọn kan ló wà lábẹ́ ọ̀rọ̀ yẹn. ẹ ní ẹ̀rí fún yẹn mi ò fẹ́ kẹ́ máa accuse àwọn èèyàn pé àwọn nǹkan ni wọ́n ń rán mo ní kẹ́ má sọ nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ ní ẹ̀rí fún yẹn pé nìkan ló ránṣẹ́. ẹ jẹ́ ìtòtọ́rọ̀ fún yín bẹ́ẹ̀ni. ṣẹ́yìn lórí agbègbè tájọ wà yìí ẹ mọ̀ pé géèmù yẹn ó yé wa ó yé yín ó yé mi o. ọmọ yẹn wọ́n tẹ̀lé fídíò ẹ̀kọ́ sí mi ṣó yẹ yín mo wò ó tọ́nà ṣe lánàá mo wọ́n lọ fídíò yẹn ibi tọ́mọ yẹn ti ń sọ̀rọ̀ mo gbọ́ àwọn ọ̀rọ̀ kan lẹ́nu ọmọ yẹn kọ́ ọ̀rọ̀ Saheed Shittu ni. ẹ máa tọrọ àṣẹ ìràfúrú láì my brother ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run o. ẹ mọ bó ṣe ń lọ ẹkọ mi ẹ má manipulate ẹ dúró lórí lane ẹ má tọ́ba gbé iṣẹ́ wá fún yín nígbà tí ẹ ṣiṣẹ́ ẹjọ́ sẹ́ ẹ wò dáadáa tọ́ba jọ̀wọ́ tọ́ba nǹkan tẹ̀lé ṣe ni ẹ ṣe tọ́ba pé nǹkan tẹ̀lé gbọ́ wá fún yín. mi ò gbaṣẹ́ kankan lọ́wọ́ anybody I was just doing my show àwọn ìwà ń béèrè question lọ́wọ́ mi torí pé mi àti dẹ̀ ní good rapport ni mo sọ pé jẹ́ kí n pe my brother kí n béèrè pé because èyàn gbọ́dọ̀ gbọ́ wájú kéèyàn gbọ́ ẹ̀yìn èmi ò kàn ń dá sọ̀rọ̀ tí ó bá ti kàn mí àbúrò ọ̀rọ̀ tó máa rí i pé mi ò dáhùn lẹ́bi tèmi. bẹ́ẹ̀ni. ó wà òkè mo fẹ́ sọ ma pé kọ́ńtà máa pè mí ní FBI mo mọ bó ti ń lọ lórí mídíà kẹ́ni tó dàbí pé kẹ́ni rí igi mú dìnà sórí àní èyí tọmọ yẹn wà 20 years ago ẹjọ́ kò lọ́jọ́ orí mi mo ti mọ tí mo fi kékeré ayé mi ṣe tẹ̀ràkàn kò yízì náà láti bí ìlórúkọ kò yízì kí ẹ̀kọ́ wá wá tó mídíà wọn òfẹ́ bírèkì orúkọ yẹn kí wọ́n dákẹ́ kí máa wá wò wọ́n pín ilé má bá ẹ̀ tẹ́yìn wọ́n lórí mídíà never in my life the only thing mo need ni pé lọ fún mi ní ẹ̀rí bí tí mo ti kó àwọn ọmọ táwọn abẹ nìbàdàn that's it. ẹ̀yin àti àwọn tí ẹ̀ ń ṣe aṣíwájú blogger lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣì máa jà o. ẹ̀rọ bí there is no permanent friend and there is no permanent enemy especially inú òṣèlú ṣé ti tọrọ fún yín ọmọ táwọn sọ yìí
ọmọ tẹ̀ ń sọ̀rọ̀ èyí èmi ni mo mú wọlé ẹmu tí olú ọmọ náà èmi ni mo mú wọlé ẹmu tí olú ọmọ tó bá pé aláburú ni mí kó sọ fáwọn èèyàn yóò lè ṣe ẹjọ́ sọ̀rọ̀ fún yín tẹ́lẹ̀ ẹ̀mọ́ tó máa ń ṣe àwọn èèyàn ni pé má dì sí àwọn èèyàn lórí mídíà dè má pìtẹ́ǹdì ìwú tó bá ń ṣe ní kọ̀rọ̀ tó yẹ jẹ́ káwọn èèyàn mọ bó ṣe rí kọ̀rọ̀ má pìtẹ́ tẹ́bí wọn ṣe wà yìí everybody mọ̀ pé bí mo ń lu jìbìtì mi ń pààyàn mi ń ṣàbúrú ibi tí mo dẹ̀ kù sí mi ò fi háìdì you understand but kí èèyàn máa pìtẹ́ lórí mídíà òun ló bá pé tó bá wà ní midst of people máa lọ sábùjá yẹn sìn kí wọ́n máa wá pera mi ní mazum bí wọ́n pé èèyàn tó wà ẹni máa ń ṣe fàájì mi mú sìgá mi ń jóbi kẹràtàn kó máa ń ṣe fàájì táìmù ìlú mi náà tẹ bá jóbi ni wọn bí ìdá kẹrin mi kẹ má pọ̀ fún mi wọn fi ìdá kẹ jóbi ni ẹ rí mi kẹ má pọ̀ fún mi ṣùgbọ́n mo dúpẹ́ ìdọ́lọ́ ìyàwó mi ti rò pọ̀ fún mi aláya máa nà lè ọkọ̀ kú di owó. Rádà. Last man standing sọ́dọ̀ tó kù lẹ̀ ẹ máa tọwọ́ lẹ́nu bí mi wá sí wá sórí péjì. Tálẹ̀ wá gbà sórí péjì my friend ẹ má tún lọ ẹ má lọ síbẹ̀ yàtọ̀ mo ní pẹ̀yìn àti àwọn tẹ́jọ́ ń ṣe Yorùbá nation àbí Nàìjíríà àbí aṣíwájú pẹ̀yì máa jà ẹ̀ sọ̀rọ̀ pa yẹn. ẹ fi yẹn lẹ̀ ṣe ti rí no permanent friend no permanent enemy. Really? ẹ máa jà ẹ̀sìn yẹn lẹ̀. ẹ fi yẹn lẹ̀ ẹ fi yẹn lẹ̀. torí ẹ ṣì máa gbogbo ilẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ mo ti ráwọn bíi mélòó kan tó fẹ́ kó láìkì owó ẹ̀yin àtàwọn bíi méjì kan ẹ nífẹ̀ẹ́ owó tó pọ̀ jù báyìí mo dẹ̀ kọ́ ẹ̀yìn máa da àwọn tó kékeré láàrin yẹn. Soji ẹ̀gbọ́n tẹ fọlọ́sìn ẹni mo nífẹ̀ẹ́ owó tí wọ́n dèmi àti wọn pọ̀ ni. tọ́lọ̀ wọ́n dèmi àti wọn pọ̀ ni. kò dáa pọ̀ rí but. Number 2. mo gbọ́ yín. ẹni tùrù Number 2 ẹni kíyàn kan náwó lórí péèjì yẹn bó ti pọ̀ sí ẹ kó ní kò wọ́n láì tó mú. a gbọ́dọ̀ wá owó níwọ̀nba. ṣé ká sọ pé bẹ́ẹ̀ ṣe lọ sí Nàìjíríà tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ yẹn sì bá ìfẹ́ Nàìjíríà lẹni tó bẹ́ẹ̀ yẹn náà. mo ní ká sọ pé bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ́ ń bọ̀ pé ẹ̀ ń sọ̀rọ̀ aṣíwájú gbá kan mo ní ká sọ pé ìfẹ́ tẹ́ ní sí Nàìjíríà ló pọ̀ tó bẹ́ẹ̀ tó. ẹ jẹ́ ẹ̀sọ́ àkírí mi fún yín èmi ò kí ń parọ́ ayé ẹyọ fún mi mo ṣe ń lọ èmi kọ́ ni mò ń ra tíkẹ́ẹ̀tì àwọn aláàánú náà ń sanwó tíkẹ́ẹ̀tì yìí. ẹ sọ nígbà kan lórí show yẹn ni pé tó yà pé ti mọ̀ pé owó wà lórí òṣèlú báyìí ni pé ẹ bá ti máa sọ̀rọ̀ pa àwọn ẹlẹ́sìn pé àwọn ẹ̀ bá ti máa follow kí ẹ ti sọ sí yẹn. ẹ jẹ́ kí n tó sọ̀rọ̀ fún yín kẹ́kiri ní tí gbogbo ayé fi mọ̀ mí ni pé mò ń ṣiṣẹ́ fáwọn ẹlẹ́sìn ní ìrẹ̀gbà kọ́bọ̀ lọ́wọ́ ní kálukú gbogbo àwọn àfáà tí mo ń dífẹ́ lórí mídíà kò sẹ́ni tí mo mọ̀ rí kò sẹ́ni tí mo ń gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n Bíbélì sọ Kùránì sọ ó ní èrè ń bẹ fẹ́ni tó bá ṣiṣẹ́ tó dẹ̀ jẹ́ nínú iṣẹ́ owó ẹ̀ kẹ́kiri ọ̀rọ̀ òṣèlú lẹ́yìn pé ká bẹ lọ́hùn tá a bá ti ń ṣe kí ìlú da ìyẹn tó jèrè ń bẹ́ẹ̀. èrè wo lẹ fẹ́ jẹ́ ń bẹ̀ o. èrè tí máa jẹ́ bẹ̀ ni pé Ọlọ́run bá wa túlù tí gbogbo tá a sọ ń gbà yẹn pa aṣíwájú ò tí ì lọ̀sẹ̀ méjì ó ti ń ṣe é tí ìlú bá wá da tán ẹ dákun torí tọ Ọlọ́run èmi sì ń sọ fún àwọn èèyàn pé ebi mo yà politician ni mí àmọ́ ń bí òdi kàríà mi ni nǹkan tèmi ò lè kú sí ìlú òyìnbó lórí burúkú ló máa ní kó máa lo ọdún rẹpẹtẹ nílùú òyìnbó èmi ti sábà. ẹ má bínú ma bọ́dà ẹ̀yin náà ẹni politician ni yẹn ń bí kàríà yín. ẹ má bínú ẹ jẹ́ ń béèrè question lọ́wọ́ ìwé mẹ́rin lẹ́ka ẹ má bínú mo fẹ́ béèrè mo fẹ́ mọ̀ ní ìwé mẹ́rin lẹ́ka. àdà fún yín tẹ́tí ní ìsìlẹ̀ntọ̀ lọ́hùn mo ní school start lọ́wọ́. school start. ìsìlẹ̀ntọ̀ lọ́hùn yẹ mo ní school start. kí lẹ gbà nínú ìwé èdè òyìnbó. tẹ́tí gẹ́gẹ́ kódà mo lè sẹ́ǹdẹ̀ fún mi ò mind. mo ní school start tẹ́tí school start mo ní lọ́wọ́ mi ní English mi ní English. olódo upon 20. olódo ni mímì gan English àná English àmọ́ Yorùbá yìí ó yé mi tán mo dẹ̀ gbọ́ lárúbáwá tó pé Arabic language mo lọ rí. Nàìjíríà kì í ṣe official language wise English mo ní ẹlẹ́rìí olóṣèlú ni yín kí lẹ fẹ́ fi ṣòṣèlú. ẹni tó rẹ gbọ́ mi yé ẹbí òtẹ béèrè dà ṣé wàá rí èèyàn dẹ̀ kì í dàgbà léèwé mo sì ní plan pé mo ti fẹ́ lọ sí school. yẹn number 1. Number 2 kẹtẹ olóṣèlú tèmi mi ò rẹ́dí àti du ipò kankan o mi ò dúpọ̀ ẹni tó bá máa wọlé
ok so afọbajẹ lẹ fẹ́ máa ṣe ti yín àbí. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o torí mi tí ìdórúkọ mi wá ọ̀dọ́ lẹ́sìn mo mọ̀ ní pé olóṣèlú ni mi kò lè tẹ́tẹ́ fi hàn jó ṣe ń pèlú. torí mo rí náà nínú fídíò kan tẹ́ ṣe nígbà tí ẹ dé láti Àbújá tẹ́ ṣáà ń tẹnu mọ́ pé bí ẹ fẹ́ máa sọ̀rọ̀ nípa owó nínú fídíò kan tí mo wò pé kọ́nsẹ́tù yín kankan bẹ́ẹ̀ yẹn mo ní pé àwa àtẹ̀ṣe wá ṣe kí lẹ́yìn kámẹ́rà tó yẹ kójú kámẹ́rà tó ń ṣe. àwọn èèyàn manipulate kò tẹ́ tó sọ̀rọ̀. no ẹ manipulate ẹ ń sọ níjọ́ yẹn pé ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé olórí nọ́mbà 2 and bc àti ilé owó bámbàm so kẹ bá a sọ̀rọ̀ ó sì báyìí káyé ká tó máa lọ kinní kan mo ní àbúrò pé mi ò lè play máa play ọ̀dọ̀ Yaba rẹ̀ ló wà. wáyé tẹ máa ń tẹ̀lé lẹ́gùn bàbá yìí náà ṣé ẹni sùúrù ṣé tí èèyàn tó kó lọ Amẹ́ríkà tó wá sí Nàìjíríà táwa lọ pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú àwọn tíìmù dálọ́ sí Àbújá tá a lọ cash fún ni adẹ́lọ́ ṣe pé àwa náà witness wípé wọ́n inauguration president Tinubu lójú wa ìmú tí mò ń sọ yẹ ẹ̀ sí bẹ́ẹ̀ rí náà àwa ti fi tàn balẹ̀ báyìí fáwọn ọmọ tiwa lọ́jọ́ iwájú. náà lọ́rọ̀ kan ṣáà ń sìn báyìí ẹ ti dolóṣèlú sìn ẹ ṣe ọ̀rẹ́ sí mọ́ ẹ mú ọ̀rọ̀ Ọlọ́run ẹ gbé sílẹ̀ ẹ gbé ọ̀rọ̀ ayé ìbára ayé ìṣọ̀tá ọ̀run. ẹ gbọ́ mi ẹ má tẹ̀ ọ̀tún ẹ̀sìn ògbòṣèlú lọ́wọ́ mi òṣèlú ó dẹ̀ gbẹ̀sìn lọ́wọ́ mi. àbáni mọ́ni azana dina wà dúníyà ìdá ìjìtàmà lábàárà kan láwù sí dúníyà dìlà dín kò sí tó burú kíyàn máa sin lọ́hùn kó dẹ̀ mọ́ tó ń tẹ̀lé nínú ayé kò sí tó burú jù mẹ́ lábàárà kan láwù sí dúníyà dìlà dín olórí burúkú yàn lẹ́nu tó wá ayé títí tó wà lẹ́sìn olórí burúkú lórí sọ́hùn kò dira wọn lọ́wọ́ sódà tí bẹ́ẹ̀ mi ti wà kẹta mi tẹ́ bẹ́ẹ̀ máa dá yín lóhùn. máa fún ilẹ̀ báyìí náà tó bá tún jọjọ wájú á tún máa bèèrè. ó dàbí pé ẹ máa ń like attention gan báyìí. ìtẹ́jú ètò tọ̀rọ̀ fún yín ariwo kì í sún mi ẹ mọ tó fi ń sún mi ètò tọ̀rọ̀ fún yín ìtẹ́jú kì í sún mi ni wípé àkọ́kọ́ ni pé ṣé wọn tí wọ́n ń pariwo lé mi lórí yẹn tí nǹkan tí mo ṣe ni tó bá gbé nǹkan tí mi ò ṣe ni let them say number 1. Number 2 mo mọ̀ wípé gẹ́gẹ́ bí sáà tí mo mú wáyé dé ẹ̀dẹ̀ lọ wò gbogbo àwọn atábájẹ́ rẹ́sì àwọn atábájẹ́ ọmọ máàkì ariwo la fi ń gòkè Tinubu máàkì ni ariwo ló fi gòkè Wàsíù Àyìndé máàkì ni ariwo ló fi gòkè MC Olúọmọ máàkì. ẹ bọ̀ aláwọn tó fariwo lọ sẹ́wọ̀n náà Nàìjíríà náà. èmi náà máàkì ni mí ariwo ni máa fi gòkè ẹni kan máa pariwo mi náà